olúwa mi, obìnrin yìí ni òun rò pé yóò múnú òun dùn lọ́jọ́ alẹ́ nítorí ìyàwó òun ti kú lòun ṣe fẹ́. Opó ni obìnrin yìí náà o nígbà tó ń fẹ́ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ tó ń sì ń tọ́jú wọn. 20 ọdún ló ń gbà lọ́wọ́ ẹ̀, ó kéré sóun gan ṣùgbọ́n kì í bọ̀wọ̀ fóun. Lóòótọ́ ó ti dìyàwó ṣùgbọ́n yẹn ò ní kó máa ṣe rádaràda pẹ̀lú òun torí díẹ̀ ló gbà lọ́wọ́ àkọ́bí òun. Èyí tó wá burú jù ńbẹ̀ ni pé kò fi ń lọ́kàn balẹ̀, kì í gbọ́rọ̀ sóun lẹ́nu, bẹ́ẹ̀ tí ń wo ìtinú ẹ̀ ní máa ṣe. Àìfàìmọ̀ kó mọ̀ jẹ́ wàhálà tó fi pa ọkọ rẹ̀ tó ń parọ́ fóun pé ó síìkì ni ló máa fi pa òun. Torí òun náà ti ń síìkì báyìí, òun síìkì sára, òun síìkì inú ọpọlọ, òun ò mọ nǹkan kan tóun fẹ́ ṣe mọ́ báyìí torí ẹjọ́ ojoojúmọ́ ẹ̀ ti pọ̀ jù. Bó ti ń bóun jà ló ń bá àwọn ará àtajà, ló ń bá àwọn tó ń rajà lọ́wọ́ ẹ̀ jà. Ṣé wá rí ọmọ tó wá kó fẹ́ òun gan, ó ti ń kọ́ wọn sóhun. Àwọn ọmọ tí òun ń tọ́jú bí ọmọ, ìtò wá burú jù ni pé àsìkò tó yẹ kó tọ́jú òun, fídíò lòun àtàwọn ọmọ rẹ̀ ó máa yà tí wọ́n máa post sórí social media. Bí ìyá ti ń jẹ́jọ́ ẹlẹ́yà làwọn ọmọ rẹ̀ ó máa bú sẹ́rìn rádaràda. Bóun pé wọn ò ní dáhùn, bóun ní ẹ bóun ṣe nǹkan wọn ò ní dáhùn, àfi tó bá jójó ẹlẹ́yà rẹ̀ tán, tó bá ya fídíò ẹ̀ tán ló tó máa ráyè tó. Ó lòun ra fóònù yẹn fún o. Ìjọ́ tóun ti fún fóònù yẹn kò ṣe thank you dọ́là o. Bó ṣe wà yìí kò serious. Kó tó lọ bí iṣẹ́ láàárọ̀ yóò ya fídíò tí ó sì ní sóúnjẹ fóun. Tó bá tún dé ìdí fóònù náà ló máa resume sí. Ẹjọ́ kó tó bá yé òun jẹ́ nítorí social media, ẹ jẹ́ kó ra máa bára dáradá ẹ lọ. Kì í ráyè fóun ní ìdùnnú rárá. Ẹ bóun ti àsìkò yìí ẹ bóun fi tú ìgbéyàwó òun ká o ní kíákíá ni o. Ìyàwó náà rojọ́ bákan náà, ó nírọ́ ni ọkọ òun pamọ́ ṣùgbọ́n kó mú fóònù ẹ̀ jáde, àwọn ibi tó ti rìkọ́ọ̀dù ìyàwó ẹ̀ nígbà tó ń jó tó sì ń pè tí ò dá lóhùn tí àwọn ọmọ rẹ̀ ń yà á, gbogbo bó ṣe ń jó sí àwọn fídíò náà nínú pálọ̀ wọn. Ààrẹ kóòtù wá sọ̀rọ̀, ó ní arábìnrin, nínú ẹjọ́ tí ọkọ rẹ̀ rò yìí, ó fi hàn irú èèyàn tó jẹ́. Bó o bá nírọ́ ló ń pa, wèrè kọ́ ló máa rojọ́, wèrè kọ́ ló máa dà. Àwọn ẹ̀rí tọkọ rẹ̀ mú jáde yìí ó ti fi hàn irú ìwà tó ń hù sọ́kọ rẹ̀ nínú ilé. Ṣé o fẹ́ gbọ́? Irú yín ló ń jẹ́ kọ́kọ́rọ́ yín ọ̀rọ̀ single mother kó sú àwọn ọkùnrin. Bẹ́ẹ̀ gbogbo yín kọ́ lẹ rí bákan náà. Ó sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 5 oṣù